Aláròyé máa wí o. Nítorí Sunday Ìgbòho, àwọn Fúlàní bínú sí Tinubu. Ẹgbẹ́ àwọn Fúlàní darandaran ẹ̀ka ti ìwọ̀ oòrùn gúúsù Nàìjíríà ti fa ìbínú yọ lórí ìpinnu ìjọba àpapọ̀ lábẹ́ ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti foríjì ọkùnrin ajìjàgbara ilẹ̀ Yorùbá ní Sunday Adéyẹmọ, ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Sunday Ìgbòho. Àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún ni wọ́n fi ìbínú wọn nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta nípasẹ̀ adarí wọn lẹ́kùn ìwọ̀ oòrùn gúúsù Nàìjíríà, ìyún Alhaji Mumini Muhammed, lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday, ọjọ́ 27 oṣù kínní ọdún 2026 yìí, níbi tí wọ́n ti júwe ìgbésẹ̀ náà bí ìgbà tí ààrẹ Tinubu bá mọ̀ọ́mọ̀ fẹ́ bu iyọ̀ sí ojú egbò tó wà lára àwọn ni. Wọ́n ní níṣe ni Tinubu tún mú àwọn nǹkan táwọn Fúlàní ilẹ̀ Yorùbá ti fojú winá rẹ̀ láàrin ọdún 2020 sí ọdún 2021 wá sí ìrántí pẹ̀lú bó ṣe ní òun dáríjì Ìgbòho. Wọ́n ní kì í ṣe ohun tó pamọ́ rárá wípé Sunday Ìgbòho ló wà lẹ́yìn bí wọ́n ṣe kọlu àwọn Fúlàní káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún náà lọ́hùn-ún, nínú èyí tọ́pọ̀ àwọn darandaran kú sí yàtọ̀ sí àwọn nǹkan ní wọn tí wọ́n bàjẹ́ lásìkò náà. Wọ́n ní púpọ̀ àwọn Fúlàní tí wọ́n ti ń gbé lágbègbè ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ọdún pípẹ́ ní Ìgbòho lé lọ tèfètèfè pẹ̀lú àwọn ẹbí wọn. Àwọn Fúlàní tínú bí ọ̀hún ni kì í ṣe wípé Ìgbòho kúkú ṣe gbogbo àwọn nǹkan yìí ní bòńkẹ́lẹ́. Ohun tó hàn kedere sí gbogbo Nàìjíríà nígbà náà ni tí àwọn sì ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí lọ́wọ́ láti fi gbé ẹ̀sùn àwọn lẹ́sẹ̀. Ẹgbẹ́ àwọn darandaran yìí ni ta ni kò ṣàìgbọ́ nípa ẹ̀tú tó fáwọn èèyàn pa ní Ìgàngán níjọba ìbílẹ̀ Ìbàràpá lọ́jọ́ 22 oṣù kínní ọdún 2021, tàbí ti ìlú Ìṣẹ́yìn níbi tí wọ́n ti dá àwọn Fúlàní kan tó ń lọ jẹ́jẹ́ wọn lọ́nà tí wọ́n sì pa wọ́n nípakúpa. Wọ́n ní àwọn nǹkan wọ̀nyí kì í ṣe àhesọ rárá o, ohun tó ṣẹlẹ̀ nígbà náà èyí tó ju gbogbo ayé rí ni. Bákan náà làwọn olùfẹ̀hónú ọ̀hún tún bẹnu àtẹ́ lu ọba Rashidi Adéwọ̀lú Ládọjà tí í ṣe Olúbàdàn tilẹ̀ Ìbàdàn fún ipa tó kó lórí bí wọ́n ṣe foríjì Sunday Ìgbòho. Wọ́n ní àwọn mọ̀ wípé ọmọlẹ́yìn Olúbàdàn ni Sunday Adéyẹmọ, àmọ́ ṣebí ayé lọba náà wà ní gbogbo ìgbà tí ọkùnrin náà fìyà jẹ àwọn Fúlàní láì nídìí kan ní pàtó. Wọ́n béèrè ìgbésẹ̀ tí ọba Ládọjà gbé nígbà náà láti dá a lẹ́kun tàbí kó sọ̀rọ̀ síta láti tako ìwà tó ń hù kó tó wá gbà kan rí lásìkò yìí pé àfi dandan kí ìjọba foríjì. Wọ́n wá pé ìjọba àpapọ̀ níjà kí wọ́n wá ṣàlàyé ìyàtọ̀ tó wà láàrin ẹ̀sùn tí wọ́n fi kan olórí ẹgbẹ́ IPOB tó ń ṣẹ̀wọ̀n lọ́wọ́ ní Sokoto, ìyẹn Nnamdi Kanu àti Sunday Ìgbòho. Wọ́n ní kò sí àní-àní wípé ojú ìṣáájú pọ́nbélé wà nínú ìgbésẹ̀ ìforíjì eléyìí tí wọ́n fún Ìgbòho nítorí ẹ̀sùn tí wọ́n fi kan àwọn méjèèjì ló ní í ṣe pẹ̀lú wíwu ìwà tó lè ṣàkóbá fétò ààbò Nàìjíríà. Olúṣèyẹ Ìyíadé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.